Èyí ni ètò Iri Owuro níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Orin Dáfídì 99 ẹsẹ̀ 20 títí dé 140. Ó kà báyìí: Èmi ti rí Dáfídì ìránṣẹ́ mi, pẹ̀lú òróró mímọ́ mi ni mo fi yàn án. Ìgbà gbogbo ni ọwọ́ mi yóò máa wà pẹ̀lú rẹ̀, apá mi yóò sì fi agbára fún un. Àwọn ọ̀tá kì yóò borí rẹ̀, àwọn ènìyàn búburú kì yóò rẹ̀ sílẹ̀. Èmi yóò run àwọn ọ̀tá rẹ̀ níwájú rẹ̀, èmi yóò lu àwọn tí ó kórìíra rẹ̀ bolẹ̀. Òtítọ́ mi àti ìdúróṣinṣin ìfẹ́ yóò wà pẹ̀lú rẹ, àti ní orúkọ mi ni a ó gbé ìwo rẹ ga. Èmi ó gbé ọwọ́ rẹ lórí òkun, àti ọwọ́ ọ̀tún rẹ lórí àwọn odò ńlá. Òun yóò kígbe sí mi pé, ìwọ ni bàbá mi, Ọlọ́run mi àti àpáta ìgbàlà mi. Èmi yóò ṣe é ní àkọ́bí mi, ẹni gíga ju àwọn ọba ayé. Títí láé ni èmi yóò pa ìfẹ́ dídúró ṣinṣin mọ́ fún un, àti májẹ̀mú mi pẹ̀lú rẹ̀ yóò dúró gbọ̀ngbọ̀n. Èmi yóò fi ìdí irú ọmọ rẹ̀ múlẹ̀ títí láé, àti ìtẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀run ti wà láé. Bí àwọn ọmọ rẹ̀ bá kọ òfin mi sílẹ̀, tí wọn kò sì rìn gẹ́gẹ́ bí ìlànà mi, tí wọ́n bá ba ìlànà mi jẹ́, tí wọn kò sì pa àṣẹ mi mọ́, nígbà náà ni èmi ó fi ọ̀gọ bẹ ìrékọjá wọn wò, àti ẹ̀ṣẹ̀ wọn wò pẹ̀lú pàṣán. Ṣùgbọ́n èmi kò ní mú ìfẹ́ mi tí ó dúró ṣinṣin kúrò lọ́dọ̀ rẹ, bẹ́ẹ̀ ni èmi kì yóò jẹ́ kí òtítọ́ mi kí ó yẹ̀. Èmi kì yóò sẹ́ májẹ̀mú mi, bẹ́ẹ̀ ni èmi kì yóò yí ọ̀rọ̀ tí ó ti ẹnu mi jáde padà. Lẹ́ẹ̀kan ṣoṣo ni èmi ti fi ìwà mímọ́ mi búra. Èmi kì yóò purọ́ fún Dáfídì. Irú ọmọ rẹ̀ yóò dúró títí láé, àti ìtẹ́ rẹ̀ yóò dúró bí òòrùn níwájú mi. A ó fi múlẹ̀ títí láé bí òṣùpá, àti bí ẹlẹ́rìí òtítọ́ ní ọ̀run. Sélà. Ṣùgbọ́n nísinsìnyí, ìwọ ti ṣáàtì, ìwọ sì kórìíra. Ìwọ kún fún ìrunú sí ẹni àmì òróró rẹ. Ìwọ ti sọ májẹ̀mú ìránṣẹ́ rẹ di òfo. Ìwọ tàbùkù adé rẹ nínú eruku. Ojú rere Ọlọ́run. Dáfídì bá ojú rere Ọlọ́run pàdé. Ọlọ́run sì gbé e ga láàrin àwọn ènìyàn rẹ̀. Ó sì fi àmì òróró yàn án gẹ́gẹ́ bí ọba. Bí ó tilẹ̀ jẹ́ pé ẹlẹ́ran ara ni Dáfídì, ó fi ara rẹ̀ sí ibi tí oore-ọ̀fẹ́ Ọlọ́run yóò ti wà fún un. Ìlérí Ọlọ́run fún un pè fún àkíyèsí. Ìyẹn àwọn ìlérí náà wò ní ẹsẹ̀ 21 títí dé 37. Gbogbo àwọn tí a pè gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, tí wọ́n jẹ́ olótìítọ́ sí ọ̀rọ̀ Ọlọ́run, ni àwọn ìlérí yìí wà fún pẹ̀lú. Bí ayé tìrẹ náà bá wu Ọlọ́run, ìbùkún tó wà ní Deuteronomy 7 ẹsẹ̀ 12 sí 15 yóò jẹ́ tìrẹ. Ó ṣe pàtàkì láti mọ̀ pé Ọlọ́run kórìíra ẹ̀ṣẹ̀. Ẹsẹ̀ 30 títí dé 32. Ẹnikẹ́ni tí ó bá mókun nínú ẹ̀ṣẹ̀ yóò wà nínú ewu ọ̀run àpáàdì. Pinnu ní ọkàn rẹ láti má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ dènà ìbùkún rẹ. Àdúrà. Olúwa, jẹ́ kí ayé mi jẹ́ èyí tí yóò mú kí ìlérí àti ìbùkún rẹ wá sí ìmúṣẹ lójoojúmọ́. Àmín.